which will be following democratic In Nigeria, Biafran people do not have a choice. Simon Ekpa ó kéde kónílé-ó-gbélé ọlọ́jọ́ márùn-ún ní ilẹ̀ Biafra. Àwọn ọlọ́pàá mú wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò wọ́n sì tún fi kalẹ̀ padà. Iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Finland wọ́n ti tú adelé olórí ẹgbẹ́ ajìjàǹgbara tó ń pè fún òmìnira ilẹ̀ Biafra Simon Ekpa sílẹ̀ lẹ́yìn tí wọ́n fi òfin mú un sọ́dọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí. Akọ̀ròyìn tó fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ fún wa ó ní iléeṣẹ́ ọlọ́pàá tú Ekpa sílẹ̀ lẹ́yìn tí wọ́n fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí. Ekpa farahàn lórí fọ́nrán tó gbé sórí ayélujára Twitter rẹ̀ níbi tó ti ń ṣe àjọyọ̀ lórí àkòrí tó pè ní àṣeyọrí àkọ́kọ́ kò ní lè gbélẹ̀. Ekpa ẹni tó jẹ́ ọmọ orílẹ̀-èdè méjì ó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Finland ni ó bẹ̀rẹ̀ fọ́nrán tó gbé sórí òpó ayélujára rẹ̀ pẹ̀lú orin orílẹ̀-èdè Finland tó sì gbé àsíá Finland lọ́wọ́. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti pe àkíyèsí ìjọba Finland sí bí Ekpa ṣe ń pè fún ìyapa àwọn ẹ̀yà Ìgbò láti má kópa nínú ètò ìdìbò tó ń bọ̀ yìí. A kò lè sọ bóyá wọ́n fi ẹ̀sùn kankan kan Ekpa tàbí wọn ò fi ẹ̀sùn kankan kàn ní orílẹ̀-èdè Finland. Iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Finland gbá Simon Ekpa mú ẹni tó kéde kónílé-ó-gbélé ní ẹkùn gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà ṣáájú ètò ìdìbò ààrẹ tó ń bọ̀ lọ́jọ́ Sátidé. Ó ké sí gbogbo àwọn ẹ̀yà Ìgbò wípé kí onílé-ó-gbélé rẹ̀ fún ọjọ́ 5 gbáko. Ohun tí wọ́n mú Ekpa fún ni kò tíì yé àwọn ènìyàn ṣùgbọ́n o mímú Ekpa wáyé lẹ́yìn tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ké sí aṣojú ìjọba Finland ní orílẹ̀-èdè Nàìjíríà wípé Simon Ekpa ó ń dúnkookò lórí ètò ìdìbò tó ń bọ̀. Ó sì sọ fún àwọn ẹ̀yà Ìgbò wípé wọn ò gbọ́dọ̀ dìbò tí Nàìjíríà kò bá wá ojútùú sí tútú Nnamdi Kanu sílẹ̀. Ìjọba Nàìjíríà ní àwọn kò ní fi ọwọ́ kékeré mú Ekpa tí ìjọba Finland bá kùnà láti ṣe ohun tó yẹ lórí ìdúnkookò ọkùnrin náà láti da ètò ìdìbò rú. Agbẹnusọ iléeṣẹ́ ìròyìn Finland ó sọ fún àwọn akọ̀ròyìn wípé akọ̀ròyìn àti àwọn oníròyìn ní orílẹ̀-èdè Finland wọ́n lọ bá Ekpa nílé láti fọ̀rọ̀ wá lẹ́nu wò. Iléeṣẹ́ ọlọ́pàá wọ́n sì gbìyànjú láti mú un ṣùgbọ́n akọ̀ròyìn ní orílẹ̀-èdè Finland ń bi iléeṣẹ́ ọlọ́pàá léèrè wípé kí ló ṣe wọn ò rí nǹkan kan sọ. Akọ̀ròyìn náà Matita Jokna ó sọ fún àwọn akọ̀ròyìn lọ́wọ́ yìí wípé kí ni Ekpa ń ṣe ṣùgbọ́n àwọn ọlọ́pàá wọn ò rí nǹkan kan sọ. Simon Ekpa jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ sì ni ó tún jẹ́ ọmọ orílẹ̀-èdè Finland tó jẹ́ adelé olórí ẹgbẹ́ tó ń pè fún òmìnira ilẹ̀ Biafra Nnamdi Kanu. Orílẹ̀-èdè Finland ní Ekpa ń gbé níbi tó ti ń ṣáájú ìpè fún òmìnira fún Biafra tó sì ń sọ fún àwọn ẹ̀yà Ìgbò ní orílẹ̀-èdè Nàìjíríà láti má kópa nínú ètò ìdìbò tó ń bọ̀ lójú ọ̀nà tí ìjọba bá kùnà láti tú Nnamdi Kanu sílẹ̀. Ekpa lórí òpó ayélujára Twitter rẹ̀ ó ṣàpèjúwe ara rẹ̀ gẹ́gẹ́ bí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn, olùdásílẹ̀ agbẹjọ́rò, olóṣèlú, agbẹnusọ fún ẹ̀yà Biafra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó kéde ọjọ́ 5 láti ọjọ́ 23 títí di ọjọ́ 28 gẹ́gẹ́ bí ọjọ́ kónílé-ó-gbélé tí ìdúnkookò yìí tó sì ti dá rògbòdìyàn sílẹ̀ ní ilẹ̀ Biafra. Simon Ekpa ó kéde kónílé-ó-gbélé ọlọ́jọ́ 5. Àwọn ọlọ́pàá náwó mú wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò wọ́n sì ti tú kalẹ̀ padà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí lágọ̀ọ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Finland. In Nigeria, Biafran people do not have a choice, and that is a historical problem created by the Britain. So everybody, as you have been a journalist with your experience and the history of Nigeria, you agree with me that Nigeria is a mistake because of the tribal and dangerous diversity in Nigeria, which is also a destructive diversity. So when you give the people the choice to choose how they want to live, that is a true democracy. A democracy is not when you bring in the military and invent communities, burn the communities because people are protesting. You kill them. Is that democracy? Do you do that in the United Kingdom? The answer is no. But what about your role in all? What's your relationship with Mr. Kanu at the moment?
Kano is the leader of indigenous people of Biafra, and I regard him. Ẹ bá tẹ subscribe sí Ọ̀rẹ́ TV kí ẹ lè máa rí àwọn iṣẹ́ tuntun tí a bá gbé jáde. A máa ń ṣiṣẹ́ lórí òṣèlú, eré ìdárayá, àṣà. Ẹ bá tẹ subscribe kí ẹ lè máa rí iṣẹ́ tuntun. Kò ní já owó yín. And help us subscribe to Ọ̀rẹ́ TV so that you can start seeing our works. See you on the other side.